Alólóńgì ní ti gàjà o lẹ́gúnlé olóńgì ní ti gàjà o ojú mi ti tólé ojú mi ti tóko ṣẹ́rí nílé àgọ́dọ̀ ojú télé tv ṣó ní kẹ́ máa wò nílé ojú télé tv àwọn lèèyàn ṣáńkó àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé ojú télé tv máa yìí kò tiẹ̀. Akí gbogbo olólùfẹ́ wa kárí ayé ní kí gbogbo tí ẹ ti ń wò wá a ń tún wà pẹ̀lú wòlíì àgbáyé ní ìwọ́sẹ̀ Wolii Faleyinmu Olagoroye bàbá ti wà níkàlẹ̀ wọ́n ti balẹ̀ gùlẹ̀ báyìí láti máa sọ àwọn ọ̀rọ̀ náà pàápàá ìrírí wọn nípa iṣẹ́ ìrìnsẹ̀ tí wọ́n gbé dání. Bàbá yìí pàdé sà láìpẹ́ la gbọ́ pé nǹkan ńlá kan ṣẹlẹ̀ ká ní ó já síbòmí ni nǹkan náà ní bá jẹ́ afẹ́ mọ̀ kí ló ṣẹlẹ̀ gangan láìpẹ́ yìí. Àdúrà wa gbà. Kí ẹ tó wá rìkọ́ọ̀dù ọ̀rọ̀ ìgbìn ọ̀run yẹn ló ti ṣẹlẹ̀ ṣùgbọ́n Ọlọ́run torí mo sọ pé tọ́lọ́run bá ní kí n sọ nǹkan kan mi kì í sọ kì í ní àkọ́kọ́ ṣẹlẹ̀ nìyẹn gbà tí mo ti ń ṣiṣẹ́ Olúwa láti 1991 mo ti ń witness ẹ̀ tí a bá ṣiṣẹ́ tó lágbára jù tá bá gba àwọn èèyàn tí àwọn àjẹ́ wa bá pé ká má gbà sílẹ̀ ìgbà yẹn ni nǹkan yẹn máa ń ṣẹlẹ̀ tá a dẹ̀ máa gbà sílẹ̀ so nǹkan tó ṣẹlẹ̀ mo dúpẹ́ tó bá jẹ́ pé ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn ni ẹ lè wá bí lénìí orúkọ máa bàjẹ́ ní gbogbo àgbáyé èèyàn máa wà ní kirikiri nísìnyí ṣùgbọ́n tí Ọlọ́run bá ti yàn yàn ó máa dúró ti yàn ni so àwọn kó tó ṣẹlẹ̀ lọ́lọ́run sọ fún mi pé àwọn àjẹ́ fẹ́ pààyàn sí mi lọ́rùn wọ́n fẹ́ bà orúkọ mi jẹ́ Ọlọ́run ti sọ fún mi mo dẹ̀ ti ń gba àwọn àdúrà Ọlọ́run dẹ̀ fi hàn mi bí mo ṣe jí ẹnìyẹn náà dìde nígbà tí wọ́n pa sí mi lọ́wọ́ wọ́n pa á. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí a tó rìkọ́ọ̀dù ìgbìn ọ̀run yẹn so à ń gbàdúrà ń bí ni omi lè ṣe ká máa ń gbàdúrà bá ti ń gbàdúrà máa ń ṣẹ̀sìn ni ojúṣe Ọlọ́run ni wọ́n máa ń bá mi ṣiṣẹ́ náà lẹ́ni náà bẹ́ẹ̀ náà mo máa ń ràn lọ sẹ́mi pé kó lọ bá mi gbàdúrà fún àwọn mi náà tàbá dẹ̀ fẹ́ ṣiṣẹ́ tó bá ṣe gbogbo tí mi ní jáde èyí tí gbogbo mo sábà máa ń ran á lìdí wọn lọ ṣiṣẹ́. Ó dàbí ìrànlọ́wọ́ fún yín. bẹ́ẹ̀ ni mo máa ń wá òun náà níjọ tiẹ̀ tó ń darí tó wà lórí ẹ̀ ṣùgbọ́n bá a ṣe ń gbàdúrà lọ́wọ́ lọ́jọ́ yẹn bó ṣe dé nìyẹn mo dẹ̀ sọ fún kó jọ̀nà wa pẹ̀lú àdúrà yẹn a ṣe gbogbo ẹ̀ tán a gbàdúrà a fẹ́ ka báíbù torí tá a bá ṣe gbogbo ẹ̀ a máa ń ṣe wàásù nígbà wa tá à ń ṣe kínní bá a ṣe ṣe yẹn tán tí bá dẹ̀ ń gbàdúrà mo máa ń wọ́ọ̀ṣì ni mi máa ń díjú mo máa wọ́ọ̀ṣì gbogbo wọn náà díjú torí ẹni tí bá ń ṣiṣẹ́ wa kò gbọ́dọ̀ díjú torí àwọn ẹlẹ́mìí òkùnkùn nǹkan mi lè ṣẹlẹ̀ ká tó lajú bí mo ṣe ń wọ́ọ̀ṣì wa ẹ̀ bí nǹkan atẹ́gùn yẹn ṣe gbé nìyẹn ọgbọkùnrin yìí Fáráò gbé lọ sọrí ẹ̀mí ògiri ẹ̀jẹ̀ dẹ̀ buyọ láti mú àbílábí mú níbi tá a ti ń gbàdúrà lọ orí bí ẹ̀jẹ̀ ń buyọ ní gbogbo sítánà mi kú bó ṣe nà báyìí ó na ẹsẹ̀ ọ̀nà tuntun ó dẹ̀ dákẹ́ ó lọ bí mo ṣe bẹ̀ sí ń gbàdúrà nìyẹn mò ń gbàdúrà báyìí tó máa fi jí dírẹ́fà mi ti gbé omi ó bomi lé lórí ó ti jí gbà yẹn ó wá fọwọ́ bọ́ kú báyìí àtẹ̀wá ní kó wá jókòó sábẹ́ fáìn àníkàn lọ tán plant àgbàdúrà fún òun náà ló lọlé bọ̀ torí yẹn ló lọ títì lọ hospital. ẹ dá padà sáyé. bẹ́ẹ̀ kéde ẹ ṣe àkọ́kọ́ ẹ̀ẹ̀kejì nìyẹn 1991 a gbé ẹni yẹn Ọlọ́run ti sọ fún mi lọ́jọ́ náà pé wọ́n máa pààyàn kan sí mi lọ́wọ́ ẹnìkan ọlọ́pàá ni mo máa ń sọ fún pé sẹ̀lẹ́ ni bó máa ṣiṣẹ́ Olúwa àwọn olóòtú òun lè fi iṣẹ́ ọlọ́pàá sílẹ̀
pé ìyà níṣẹ́ Olúwa mo wá ní òkè kó bá mi pẹ̀lú mi láti lọ gbàdúrà fún ẹni yẹn torí sí àwọn méjì ẹ̀ tó ń jọ tìlú ìbòdé ló sọ pé òun ní problem mo wá sẹ́dọ̀ mi bó ṣe dé lọ́jọ́ yẹn náà tá a lọ ẹni yẹn sọ fún mi pé òun fura pé ẹni tí òun rò pé ó máa kú sí mi lọ́wọ́ lélẹ̀ mo lọ́lọ́run sọ fún mi ká ṣáà lọ òun ló wa mọ́tò tá a dẹ̀ ń lọ àwọn custom tó mọ̀ wá lọ́nà wọn kí wa wọ́n ṣe everything nígbà tá a dé etí òkú sẹ̀mẹ̀ a ti gbàdúrà fún méjì ẹ̀yẹn a ti gbàdúrà tá a fẹ́ gbàdúrà tí mo fẹ́ gbàdúrà fún báyìí bó ṣe kú sí mi lọ́wọ́ lọ́jọ́ yẹn nìyẹn àwọn wòlíì tó wà ní gbogbo bẹ̀ ṣẹ́ẹ̀lẹ́ tí gbogbo mo dẹ̀kun ẹ wá ẹ jẹ́ ká gbàdúrà ká jí ọ̀gbẹ́ni ìdìde òun ká kú gbé báàgì wọn sá pé kirikiri nìyẹn ẹ wá òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n ní ká kó òdúró mo wá bẹ̀ sí ń gbàdúrà fún ó dẹ̀ jí ìgbà tó máa jí ẹ̀jẹ̀ ló ń bẹ̀ ẹ̀jẹ̀ ó bẹ̀ sí ń bí ẹ̀jẹ̀ ó bẹ̀ sí ń kí hallelujah so kò pẹ́ náà mo wá rí wòlíì kan ṣẹlẹ̀ mi tẹ̀mọ̀ wọn ló gòkè síbi kan bẹ́ẹ̀ ló wá bá mi John ní ẹ̀ lẹ́yìn ìgbà tó ṣe tán àtúgbàdúrà fún òjíṣẹ́ Ọlọ́run wá sọ̀rọ̀ kan fún mi lọ́jọ́ yẹn wòlíì yẹn ó jíṣẹ́ fún wọlé àdúrà ní kí n ti máa gbà lọ́jọ́ ayé mi olóṣòro olójú olójíṣẹ́ wòlíì òjíṣẹ́ Ọlọ́run tó lè gbà ó kí n máa sọ fún Ọlọ́run pé kó máa fi iṣẹ́ ọwọ́ mi máa yìn mí pé oríṣiríṣi ó sì máa ṣẹlẹ̀ pé tìwọ́n òkìkí mi ní gbogbo àgbáyé wọn gbọ́ mẹ́sẹ̀jì tó sọ fún mi lọ́jọ́ yẹn nìyẹn ọdún òlélẹ̀ 1991 tí ó ti ń sìn bó ṣe ṣẹlẹ̀ nìyẹn òun náà ló tún wà wá ìyẹn lẹ́yìn tó jí tán bẹ́ẹ̀ ni ó yà òun ló tún wà wá délé ariwo wá sọ èrò ẹ wá máa rèrò ní ìgbà yẹn tó ń gbọ́ ẹ wá máa rèrò bí ló ṣe ń kú lẹ́dọ̀ mi ìyẹn kọjá lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìkẹfà ká má máa sọ̀rọ̀ títí ìkẹfà tó tún máa ṣẹlẹ̀ nígbà tí mo wà ní adéalù tí mo ní ọ́fíìsì adéalù ìyẹn wá olówó ní o páàkì mọ́tò ọ̀dẹ̀ wà lè wá bá mi nínú ọ́fíìsì mi ní ilé bẹ́ẹ̀ tẹ̀tí wá ń rìkọ́dù mi mo dẹ̀ gbàdúrà fún mo ṣe everything ó dẹ̀ ń lọ ó dẹ̀ déwájú ta ó dẹ̀ ṣubú lulẹ̀ tó ń ṣojú bá àwọn aládùúgbò àti àwọn pásítọ̀ àwọn ló lọ jí dìde wọ́n á ní kàn lọ pè mí wá pàtó máa pè mí wá wọ́n ti ń fún mílíkì mu nígbà tó fọkàn balẹ̀ tán wá ní ká pe nọ́mbà ẹ̀ ká kọ àwọn fámìlì ẹ̀ kan wá gbé mo lótì màá gbàdúrà fún un ló máa wa mọ́tò délé wọ́n fẹ́ dáràn sí mi lọ́rùn ni ṣùgbọ́n Ọlọ́run ti fi hàn mí a máa kó mi yọ ó dẹ̀ lọlé ẹ̀rù ń bà wọ́n pé kí nígbà tó jọjọ́ kẹta ó padà wá ó wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àdúgbò tí ó ti yé sìn ẹni tí Ọlọ́run ò bá ránṣẹ́ Ọlọ́run ti sọ fún mi wọ́n ṣáà ń wọ́ ọ̀nà sóró àwọn ẹni ibi wọ̀nyẹn tá a bá ti ṣiṣẹ́ and September this year ni mi fi dúró lórí òkè ni mo ti bẹ̀rẹ̀ lọ́lọ́run sọ pé mo fẹ́ máa ṣe àwọn iṣẹ́ kan tí mo ń travel tí mo lọ ń sèfù àwọn kan mi tí di orí òkè àfọ̀hún tó wà ń bẹ̀ ló ń gbàdúrà ń bẹ̀ so Ọlọ́run ti sọ fún mi lọ́dún yìí pé a máa já àwọn ogun kan mo dẹ̀ ṣe ń jà lọ́wọ́ so adẹ̀dúpẹ́ àwọn tó dẹ̀ gbọ́ ládùúgbò tó ń gbọ́ ìṣẹ̀lẹ̀ yẹn mẹ́rìntì àtàwọn wòlíì mi tó sọ àwọn náà wá wọ́n sọ fún mi pé ẹlẹ́ran ara àwọn tó bá jẹ́ kó kú síbí àwọn náà sọ̀sọ̀kúsọ mo ní kò sí wàhálà mo ní bó bá ṣẹlẹ̀ wọ́n á ní mo lò ó ni tó gbogbo àwọn èèyàn máa sọ pé àwọn ọ̀rí wòlíì tèmi kì í dàyàn láwọn kì í ṣe bó ló ti ń lówó mo dẹ̀ ń ṣiṣẹ́ oko àgbẹ̀lẹ̀mí so mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn tó fẹ́ kórúkọ èèyàn bàjẹ́ tẹ́lẹ̀ àwọn tó sọ pé ẹ̀mí oṣó lèèyàn ń lò èmi lè lọ gbé èrò jáde kó lè ló ń di pọ̀wọ́ fún mi wọ́n ti gbé ẹ̀dìyẹ jáde fẹ́ gbé ọ̀run wọ́n sọ pé ayé kò tọ́ ọ̀run ló fi gbé ayé kò tọ́ sílé ṣùgbọ́n àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo ìgbà yẹn Ọlọ́run sọ kí n sọ síta àkókò tó Ọlọ́run ní kí n sọ síta ni mo sọ yìí so kó gbogbo àwọn kan gbà tí wọ́n ṣe dàdàrà ń dàlá mo ní kì í ṣe wọ́n lọ́mọ tuntun kì í ṣe àkọ́pá àjẹ́ ẹ̀ẹ́kejì lélẹ́yìí bẹ́ẹ̀ ni èmèrè kan wà tí mo fẹ́ tí wọ́n adọ́jọ́ pé tó bá dọ̀tún la máa mú ẹgbẹ́ ẹ̀ kúrò kó tó dìgbà yẹn ló wá sẹ́dọ̀ mi làwọn ẹgbẹ́ ẹ̀ pàṣẹ mi lọ́wọ́ 1 hour ni mo fi jí tó kú báyìí orí ẹ̀ dìde báyìí àwọn kan ní kí n sáré lọ report in station mo ló tì mo dẹ̀ jí
Ọlọ́run bá yín jí. Bẹ́ẹ̀ Ọlọ́run kì í ṣe mi tòun ló rán mi iṣẹ́ òun lójú máa tì so kò dẹ̀ ní ìkọ̀kọ́ tí mo lò ó ṣojú gbogbo àwọn èèyàn ìyá lọ gbé kinní kan gbé kinní ó ti o tí òkun ẹ̀ náà mi gbé nǹkankan ẹ jẹ́ ká gbàdúrà àwọn ọjọ́ ìmú rẹ́rìn ni pé ṣé àwọn èèyàn ìjíṣẹ́ lọ́wọ́ ni wọ́n Ọlọ́run kì í ràn lẹ́ wọ́n ní káwọn ti fún dànù mí ìrẹ́nì kankan mọ́ létí òkun wọ́n ní kirikiri yẹn tọ́lọ́kọ̀ bá dé á máa ṣá gbogbo èèyàn ni ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run so ọpẹ́ ni màá máa dá lọ́wọ́ Ọlọ́run àdánwò lè ṣe kó má dé wọ́n yí agbára mi náà wò ni wọ́n gbé mi wò bí mo ṣe tó àwọn náà rẹ̀ mọ̀ pé Ọlọ́run ẹ̀kọ́ wo ló kọ yín. ẹ̀kọ́ tó kọ́ mi ni pé tí èèyàn bá ń sin Ọlọ́run kó fọ ọkàn sí kó má ṣe màgòmágó kó má di ẹrọ ẹlẹ́rù mọ́ tiẹ̀ tó bá jẹ́ kó ní ẹrọ ẹlẹ́rù tí mo dì mọ́ màá ní pọ́blẹ̀mù ẹ̀ má dẹ̀ máa náwó yẹn mo lè wá bọ́ kó ònú ẹ̀ o ṣùgbọ́n orúkọ á ti bàjẹ́. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080